Ẹ káàbọ̀ sí ìkànnì tá a ti máa ń ṣe lámẹ̀ẹ́tọ́ àti analysis nǹkan tó bá ń lọ lórí ọ̀rọ̀ state police. Nínú àwọn ìròyìn tó jáde láti gbọ́ wípé àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti ń ṣe lámẹ̀ẹ́tọ́ ẹ̀, wọ́n sì ti rí wípé láti dẹ́kun àìsí ààbò lórílẹ̀‐èdè yìí, àfi kí àwọn gómìnà kí wọ́n ó ṣe ọlọ́pàá ìpínlẹ̀ lágbègbè wọn, èyí tí gbogbo gómìnà náà sì ti fọwọ́ sí. Ṣùgbọ́n wọ́n sọ kinní kan o, wọ́n ní gẹ́gẹ́ bí chief security officer ìpínlẹ̀ rẹ̀, àwọn làwọn ó jẹ́ alákòóso ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ o. Peter Obi ó ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó kọ̀wé kó fipò sílẹ̀, a máa sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn ọmọ tí wọ́n jí gbé ní Oríire, igbákejì ọ̀gá ọlọ́pàá ti sọ̀rọ̀ látẹnu alukoro Fáyọ̀adé, a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Bákan náà làwọn ológun Andikai wọ́n gba èèyàn 47 mẹ́tàdínláàádọ́ta kalẹ̀ lọ́wọ́ ikọ̀ àwọn afẹ̀míṣòfò ISWAP. Ẹ jẹ́ a jọ ṣe lámẹ̀ẹ́tọ́ ẹ̀ lónìí. Ọ̀rọ̀ tí àwọn gómìnà sọ lórí ọ̀rọ̀ state police wípé àwọn làwọn máa jẹ́ alákòóso ẹ̀, ìyẹn gbogbo wa náà la mọ̀ wípé lábẹ́ òfin, tí wọ́n bá ṣe òfin tó máa rọ̀ mọ́ ọ̀rọ̀ state police tán, dandan ni kó jẹ́ àwọn gómìnà ló máa wà ní ìkápẹ́ ẹ̀. Ṣùgbọ́n o, ẹ jẹ́ ká analyse ẹ̀ báyìí. Ìlú tí kò bá ti sí òótọ́ àti òdodo, ìlú tí kò bá ti sí ìbẹ̀rù Ọlọ́run, ìlú tí àwọn tó bá jẹ́ gómìnà tí wọ́n jẹ́ olóṣèlú bá ti ń fi apá kejì wọn, àwọn olóṣèlú tó jẹ́ apá kejì alátakò wọn, tí wọ́n bá ti ń fi wọ́n dábìrà tó wù wọ́n, tí wọ́n sì jẹ́ alákòóso ọlọ́pàá ìpínlẹ̀, irú ìlú bẹ́ẹ̀, irú ìpínlẹ̀ bẹ́ẹ̀, ìyọ́nú Ọlọ́run kì í sábà sí ńbẹ̀. A fẹ́ rọ àwọn gómìnà tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, kán mọ́ lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n máa wà lábẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà, kán mọ́ lò wọ́n nílòkulò, kán mọ́ lò wọ́n fún òṣèlú, kán mọ́ lò wọ́n fún alátakò, kán mọ́ máa lọ àrẹ́sì àwọn alátakò, kán mọ́ ṣi ipò agbára lò, kí àwọn ọlọ́pàá náà kán sì ní ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan tó bá ń ba ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ jẹ́ leléyìí, ìyẹn la ní ká kọ́kọ́ analyse lónìí. Kò séwu nínú ọlọ́pàá ìpínlẹ̀, ewu kan ṣoṣo tó wà ńbẹ̀ ni kí àwọn tó bá wà ní ipò gómìnà kán má máa ṣe agbára lò láti ara pé àwa ni chief security officer ìpínlẹ̀ wa. Peter Obi ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ ìwé fi ipò sílẹ̀. Ó nítorí pé láyé Jonathan tí nǹkan burú tán báyìí, tí ò tiẹ̀ burú tó eléyìí, ó ní gbogbo ẹ̀ náà lòún rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò dákẹ́ o. Àwọn náà sọ bẹ́ẹ̀ fún Jonathan pé kó lọ resign, pé sórí ìlú kan báyìí ọ̀dà kọ̀ lú ọ̀hún, pé ìgbà tí nǹkan rí bó ṣe rí, ó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀. Ṣé yóò ṣeé ṣe? Ó sọ débi pé ní 2023 ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé epo pẹtiróòlù yóò di omi tá a máa fi wẹ̀, oúnjẹ ó dẹ̀ pọ̀ níta. Ó ní pẹ̀lú gbogbo ẹ̀ náà, lórí ọ̀rọ̀ iná, ó ní ìyẹn náà wà ńbẹ̀ o, àti àìsí ètò ààbò. Ó léyìí tó túmọ̀ sí wípé ìjọba Bọ́lá Ahmed Tinubu ó ti kùnà. Peter Obi tó ń díje dupò ààrẹ lábẹ́ NDC ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká analyse ẹ̀ báyìí. Kì í ṣe láti ṣòṣèlú tàbí láti polongo fún ẹnikẹ́ni. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọ́ sí Peter Obi bó ṣe tọ́ sí ẹnikẹ́ni tó bá wá láti South fún ọdún 4 èyí tó ṣẹ́kù láti tún gbé lọ sí ibòmíì lọ́dọ̀ àwọn ẹ̀yà míì. Ṣùgbọ́n Sunday Igboho, ẹ má bínú, Peter Obi tó ń sọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó resign ìní ìpolongo, àbí ọ̀nà tó máa gbà láti tún àwọn nǹkan yìí ṣe ló yẹ kó sọ fáráàlú? Bá a bá gbàgbé,
ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó ti ń ṣe ààrẹ wa, èyí tí wọ́n máa ń sọ ni pé àwọn ó ṣe nǹkan báyìí, àwọn ó ṣe nǹkan báyìí, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ó gbà ṣe wọn kì í sọ fún wa. Ìyẹn ni a kì í fi rí àpẹẹrẹ rere látara ọ̀pọ̀lọpọ̀ wọn, nítorí pé ńgbà tí wọ́n ń polongo, wọn ò sọ wípé ọ̀nà yìí ni mo máa gbà tackle insecurity, ọ̀nà yìí ni mo máa gbà tóúnjẹ fi máa wọlé. Ó mì pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń bọ̀ wá ṣe wọn ò mọ̀, wọ́n kàn mọ̀ pé àwọn ó ṣe nǹkan báyìí, ọ̀nà tí wọ́n gbà ṣe wọn ò mọ̀, kò yé wọn. Ó yẹ kí Peter Obi ó padà sínú ilé kó sọ fún wa ọ̀nà wo ló fẹ́ gbà tackle ọ̀rọ̀ petrol, ọ̀nà wo ló fẹ́ gbà tackle àìsí ètò ààbò àti àwọn Boko Haram pẹ̀lú àwọn ikọ̀ àwọn agbésùmọ̀mí, kó jẹ́ a gbọ́. Ọ̀nà wo ló máa gbà tackle àìsí oúnjẹ, kó jẹ́ a gbọ́. Ìyẹn ló kù fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ẹ jẹ́ ká mọ̀nà tẹ́ fẹ́ gbà yọ wá nínú wàhálà, pàápàá jùlọ tàwọn afẹ̀míṣòfò. Olóyè Sunday Igboho ó ti dáhùn ẹ̀sùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá jùlọ àwọn Fúlàní fi kàn án lójú ìwé ìròyìn Punch. Nígbà tí olóyè Sunday Igboho ń sọ̀rọ̀, àwọn Fúlàní sọ fún un, wọ́n ní ó ń takò àwọn Fúlàní o, wípé ṣe ni ó ń lépa àwọn Fúlàní nílẹ̀ bàbá wọn, ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní báwo ni, nígbà tágbẹnusọ wọn sọ̀rọ̀, báwo ni ó ṣe máa ní Fúlàní nìkan ló ń ṣiṣẹ́ ajínigbé. Olóyè Ìgbòho wá dáhùn, ó lémi ò lé Fúlàní kiri o, ó ní àwọn kidnapper àti àwọn agbésùmọ̀mí nínú ìlú lòun ń lé. Ó ní ẹ̀yà tí ò bá àrí kó jẹ́, kódà kó jọmọ Ìgbòho, tó bá jẹ́ agbénini kó tètè lọ jáwọ́. Èyí tẹ̀ ń sọ pé Fúlàní ni, tí Fúlàní bá jẹ́ kidnapper kó tètè lọ jáwọ́. Ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ ni, kì í ṣe òun ló yẹ kẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀. Tèmi ni láti dáàbò bo ìlú mi. Ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tó sọ leléyìí. Ó ní mo ṣe tán o láti gbójú àgan sí ọ̀rọ̀ àwọn agbénipa àti àwọn oníṣẹ́ ibi tó wà ní ilẹ̀ Yorùbá. Sọ fún àwọn èèyàn rẹ o, tí wọ́n bá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ kan lọ jáwọ́. Lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí kó ní Oríire nílé ìwé kan ní Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, igbákejì ọlọ́pàá DIG kan ti sọ̀rọ̀ pé àwọn gba àwọn ọmọ ìwálé àti àwọn olùkọ́ yìí láìpẹ́ o, pé iṣẹ́ ń lọ lórí ẹ̀ o, kíkẹ́ ẹ lọ fọkàn balẹ̀. Látẹnu agbẹnusọ Fáyọ̀adé eléyìí ti jáde pé ìpàdé ń lọ lọ́wọ́ lórí ẹ̀, pé táwọn ò bá fi sùúrù ṣe kó má dàbí ẹni pé kíní kan tó bà lé ẹpọ̀n ni, téèyàn ò bá fi sùúrù pa yóò kó wàhálà míì lẹ̀ o, kí wàhálà ó mọ̀ di méjì. Ṣùgbọ́n tiwa leléyìí lórí ọ̀rọ̀ ẹ lọ fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Ilẹ̀kùn mọ́ tì í lé mọ́ tì í ta, ibìkan ni ó tì sí. Ilẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà òde, ibìkan ló máa já sí. Nǹkan tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fẹ́, ọmọ Nàìjíríà tí wọ́n ń fẹ́ ni pé kí ìgbésẹ̀ yìí kó wá kíákíá. Gbogbo ọ̀nà lóòótọ́ ẹ̀ ń gbìyànjú, àsọpẹ́ ẹ̀ gbìyànjú, ṣùgbọ́n gbogbo ọ̀nà tí yóò gbà yá kíákíá tí àwọn ọmọ yìí tí wọn ò fi ní dàbí ọ̀rọ̀ ṣípọ̀gẹ̀, tí àfi ní máa ka ọjọ́ lórí ọjọ́. Ní nǹkan tá à ń sọ yìí, mélòó làwọn Fúlàní tí wọ́n jí àwọn ọmọ yìí gbé àti àwọn olùkọ́, mélòó ni wọ́n nínú igbó, mélòó làwọn olùkọ́, mélòó làwọn ọmọ? Kí ló lè ṣẹlẹ̀ tàbí kí ló ń ṣẹlẹ̀? Àgbúrò nǹkan kan mọ́ báyìí, pàápàá jùlọ lẹ́nu arábìnrin tí wọ́n jẹ́ kó máa sọ̀rọ̀ tó jẹ́ olùkọ́. Ẹ má jẹ́ kó pẹ́, torí pé ìrètí pípẹ́ ó ń ṣe ọkàn láàárẹ̀ fún àwọn ọmọ Yorùbá. Bó ṣe ń pẹ́ yìí, ṣe ló ń dàbí nǹkan míì lójú wa. Kí ló ń dàbí lójú wa? Ó ń dàbí ẹni wípé wọ́n fi ń falẹ̀ ni nígbà tá à tí ì rí sí. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí, a sọ pé ẹ fi ń falẹ̀, ṣùgbọ́n tí ò bá tí ì yanjú, èèyàn ò tí ì ṣe ni o. Àwọn ológun ikọ̀ Andikai wọ́n gba èèyàn 47 mẹ́tàdínníàádọ́ta sílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ agbésùmọ̀mí afẹ̀míṣòfò ti ISWAP. Punch ló gbé.
Lake Chad lẹ́ẹ̀gbẹ́ omi Lake Chad ni wọ́n mọ̀ ti gba àwọn èèyàn yìí sílẹ̀, lẹ́yìn tí àwọn ikọ̀ ológun Andika yìí ń sọ wípé ọlọ́run ló mọ̀ gbà, ìyẹn Captain Mohammed ló sọ̀rọ̀ yìí, ó lọ́lọ́run ló mọ̀ gbà tí àwọn èèyàn yìí tí wọ́n ti wà lákàtà àwọn ISWAP kó tó di pé àwọn rí wọn dóòlà ẹ̀mí. Ó láwọn tó pọ̀ jù ń bẹ̀ ni àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́. Ó ní káwọn tó rí wọn gbà sílẹ̀ ó ṣe díẹ̀ o, torí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtìpẹ́. Wọ́n láwọn ọ̀mọ̀gbà tí wọ́n ti jí wọn gbé, àrà tí wọ́n ti fi wọ́n dá, ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wà pẹ̀lú àwọn ènìyàn wọn, wọ́n sì ti wà ní abẹ́ ìtọ́jú. Analysis ti wà lélẹ́yìí. Ṣé bá a ṣe máa bá a lọ lélẹ́yìí? Ó lè jẹ́ òkè ọya lọ́hùn-ún ló ti ṣẹlẹ̀ ní Borno, ìbáà jẹ́ Kaduna, ìbáà jẹ́ Sokoto. Ìta ń sọ ni pé gbogbo àrà yìí èèyàn mélòó ló ti sọnù tá a mọ̀ bó ṣe rìn, tá a mọ̀ ibi tó wà, tá a rò pé ó ti kú, tá a mọ̀ ìyà tó ń jẹ lọ́wọ́ lábẹ́ àwọn afẹ̀míṣòfò, pàápàá jùlọ àwọn Fúlàní afẹ̀míṣòfò. Àwọn Fúlàní kan ní kán mọ̀ pé gbogbo Fúlàní ní afẹ̀míṣòfò mọ́, ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé ẹrú kan ní mú ní búgba ẹrú. Ìbáà jẹ́ Fúlàní, ìbáà jẹ́ Yorùbá, ìbáà jẹ́ Ìgbò, ìbáà jẹ́ Haúsá. Ìta ń sọ ni pé agbésùmọ̀mí ni agbésùmọ̀mí ń jẹ́. Èwo ló pọ̀ jù nínú wọn? 80% làwọn Fúlàní, 20% ní gbogbo ẹ̀yà yòókù tó bá ṣiṣẹ́ ajínigbé. Bí wọ́n ṣe wá kó àwọn èèyàn yìí, ara wo ni wọ́n ti fi àwọn obìnrin yẹn dá? Ìrírí àwọn ọmọ wẹ́wẹ́ tó wà láàrin wọn kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀? Àwọn ọmọ wẹ́wẹ́ yìí là ń pè ní ògo ọ̀la. Ṣé irú ìrírí yìí kò lè sọ ọmọ míì náà dìdàkudà? Ṣé bí wọ́n ṣe ń fi wọ́n lẹ̀ yẹn, ṣé kánkàn fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀? Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ibo ló yẹ ká kó wọn lọ? Yàtọ̀ fún pé àwọn obìnrin yìí ń gba ìtọ́jú, ipò wo ni ọkàn wọn máa wà ní àsìkò tá a wà yìí? Ohun aburú gbà ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sì ń pẹ́ jù, ó ń pọ̀ jù, ojoojúmọ́ ló ń peléke sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà la máa pè, torí pé nígbà ayé Chibok, ààrẹ Jonathan Goodluck Ebele náà là ń pè. À ń pe orí yín, à pé orí yín sí aburú. Ààrẹ, ẹ tètè wá nǹkan ṣe sí i, torí borí bá rẹ̀ tù àrò àwo. Ẹ̀yin gangan ni ìjọba yín là ń sọ nípa ẹ̀, kì í ṣe ìjọba ẹlòmíì o. Gbogbo àwọn tó wà lábẹ́ yín tá à ń pariwo pé àwọn agbésùmọ̀mí wà nínú ìjọba, wọ́n wà nínú ìjọba, ẹ mọ̀ pé ìjọba ta ni wọ́n ó béèrè o? Ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu Excellency. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ dákun ẹ bá wa ṣàtúnṣe o lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà.